ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV. Mo kí yín, mo kì yín, mo lù yín lọ́gọ ẹnu. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ẹ ti ń tẹ̀lé wa lórí ìkànnì yìí. Mo dúpẹ́ wípé ẹ̀yin ni olólùfẹ́ wa, àwa náà ni olólùfẹ́ yín. Torí pé bí èyàn ò bá jẹ́ tẹni kò lè wò kàn ní ẹni. Àní ẹ ṣeun, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀, àmọ́pẹ́ wa wá o. Nítorí pé àwọn èèyàn má jí òyìn ó tẹ́ ní ń bẹ lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ni àwa gan fi ń jẹ́ èèyàn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tí ó bá fi di ọdún 2024 tá ó tún máa sọ wípé Happy New Year. Àwa yín ni àláwà yín la ó jọ ṣàmọ́dún bógo ṣe ń jẹ́ tẹlẹ́dùmarè. Àwa yín la ó jọ ṣàmọ́dún tá ó tún máa sọ wípé a dúpẹ́ arọ́dún tuntun ní ọdún 2024 lágbára lọ́wọ́ Elédùmarè. Ọdún 2023 táwa wọnú ẹ̀ lóní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ yìí ẹ̀ á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sóhun rere gbogbo, á sàn wá sẹ́mi gígùn o. Àní àìkú tí í ṣe baálé ọ̀rọ̀, ohun rere gbogbo á ṣe wọ̀ sọ́ọ̀dẹ̀ wa. Àní ẹjẹ́ agbélédùmarè ga ọba ńlá tí fọba jẹ torí pé ọlọ́run lọ́ba alápágbájí ajíà ẹ̀fúùfù tí ń milẹ̀ nítòjò tẹ̀ẹ̀rùn. Akọ̀mátìkà lẹ́yìn nìyàn, adúrógbọ̀n lẹ́yìn aṣòótọ́. Ọba tí kì í gbọ́ tẹlẹ́gàn kì í gbọ́ talábòsí, ọlọ́run àwọn ọlọ́run ni. Ọba ńlá, ọba lẹ́yìn amẹ̀yìn paríparí ọlá, òmìnira ọ̀rọ̀, ọlọ́run àwọn ọlọ́run, ọba àwọn ọba ni. Ọlọ́run tó jẹ́ pé ó ti wà káyé ó tó wà, òun ni yóò tún wà ńgbà táyé ò ní sí mọ́. Ọba tí ń jẹ́ bẹbẹ bí ọwọ́ aṣọ, òun ló ní ká máa bẹ Elédùmarè. Ọba tí ó jẹ́ wípé àpèjúbà ni, ọ̀bánilálejò wá ohun tó nílé máa jẹ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Àbẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń dára, ọ̀nà àrà lómi ń gbà wọnú àgbọn, ẹ̀rí ọ̀nà àrà tó mi ń gbà jáde lára igi yìí. Elédùmarè kábíyèsí rẹ̀ bá mi máa gbé títóbi fọlọ́run ọba tó pọ̀ nípa àtàgbára. Ẹ gbé títóbi fónílé ọlá ọlọ́run ìyanu ọba akíntóbi. Ẹ gbé títóbi fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìgbàlà tiwa ọ̀gbàgbà tí gbàlà ìlara aláàfin ọ̀run agbóngbà orí bàbá mi àgbàlagbà abàyàgbàǹgbà. Alánà tó mọ̀ ní ọlọ́la ọ̀túnla oníjẹta ìjẹrin, ọba tó ní ìgbà, ọba tó ní ọjọ́, ọba tó ní wákàtí, òun ló ní ìṣẹ́jú, òun ló ní èémí wa tá a mí, òun ló ní yóò pa wá lálẹ́, òun náà ni yóò tún jí wa lójúmọmọ ńgbà tilẹ̀ bá mọ̀ wípé ó yá ọmọ mi dìde ilẹ̀ ti mọ́. Elédùmarè ọba tó pọ̀ nípa àti gbogbo agbára ni. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa ẹkùn ọkọ̀ Fáráò, ọba tí tójú aláṣejù bomi gbóná. Òun ló mú gbogbo àwọn ọ̀tá wa, ló pa wọ́n lẹ́nu mọ́ ní ọdún 2022. Àbẹ́ẹ̀rí oníṣẹ́ àrà, oníṣẹ́ ìyanu, ẹ̀rí bó ṣe gbọ̀nà àrà tó ṣe fa omi jáde láti inú igi. Kábíyèsí rẹ̀ Elédùmarè, omi wá ń jáde lára igi ṣùrùṣù. Ọba tó jẹ́ pé yóò pàṣẹ ìrọ̀rùn, yóò pàṣẹ ìyanu. Àní fún èmi àtàwọn olólùfẹ́ mi, fún èmi àtàwọn olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV yìí lọ́dún 2023. Ọba tí ó pàṣẹ ìrọ̀rùn, ọba tó jẹ́ wípé òun lọ́ba ìyanu, ọba àrà. Bàbá mi lẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀, àrà tóun ní fi ní dá. Tó bá òun aṣọ tútù, bóun àṣekan bí ọyẹ́, bó bá òun á wá ṣe gbogbo ẹ̀ á dàbí ooru á mú agbóná rigirigi. Àbẹ́ẹ̀rí ẹ̀yin aráàlú òyìnbó tí ẹ̀ lè gbẹ̀rí mi jẹ́ torí pé òun ló ní gbogbo ìgbà. Ẹ mọ̀ pé lásìkò yìí kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiyín? Yìnyín ń jábọ́ ni, òtútù ní lẹ́lẹ́lẹ́ lásìkò yìí lọ́dọ̀ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ wà lókè òkun. Bẹ́ẹ̀ ni torí pé ọlọ́run lọ́ba ìgbà, òun lọ́ba wákàtí, òun lọ́ba tó ní gbogbo ọjọ́ lọ́wọ́. Àrà tóun ní dá, àṣeyìí òun ọlọ́run má mà ṣe búburú fáwa ẹ̀bẹ̀ lábẹ́ ọ aláwùrábí ọba àwọn ọba, ọba tó ti wà káyé ó tó wọ̀, òun ni ó máa bẹ nígbà táyé ò ní sí mọ́. Òun ló mọ̀ wá, ló mọ̀ wá, ló mọ̀ ìpín wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí wọ́n tó bí wa nínú oyún ló ti mọ̀ wá. Àní kí ìyá àti bàbá wa ó tó pàdé ló ti mọ̀ wá. Àwa ṣe ní ìwúre lọ́jọ́ tòní pé kí Elédùmarè ó má ṣe búburú fáwa o, rere ni kó ṣe fún wa nínú ọdún tuntun tá a ṣe mú yìí, nínú ọ̀sẹ̀ tuntun tá a mú lónìí, àní nínú oṣù tuntun tá a mú lónìí yìí, ọdún tuntun ọdún 2023. Àní bí ilé bá ń jó káwa ó má ṣe sínlé, bí ọ̀nà bá ń rì káwa má ṣe bá wọn rìn lọ́nà o, ká má rìn nígbà tẹ́bí ń pọ̀nà. Lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV, mò ń kí yín kú ọdún akú ìyèdún. Mo ní lágbára lọ́wọ́ Elédùmarè, ibi tójú ọlọ́run ò ní sí tí ìbínú ọlọ́run máa wà, àwa ò ní rìn níbẹ̀ o. Bá a ṣe ń wọnú ọdún tuntun lọ là ń wọnú ògo wa lọ lágbára lọ́wọ́ Elédùmarè. Ọba
òun ló mọ wá sẹ́ẹ̀, òun ló mọ̀ wá. Elédùmarè lọ́ba tó ní ká máa bẹ. Aláwa ò ní rìn nígbà tí ọ̀nà bá ń na àwọn ènìyàn. A ò ní rìn nígbà tí ilé bá ń jó. Àwa ò ní rìn nígbà tí wàhálà ohun ìdààmú bá ń ṣẹlẹ̀ nínú ayé. Nítorí pé òun lọ́ba ìyanu, ó mú mi jáde láti inú àpáta. Ó wá ń rọ mánà látòdì ọ̀run wá. Bàbá mi ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Bóun á ní kílẹ̀ ó lanu kó gbá wọn ọ̀tá wa mì. Kí ló kan lọ́hùn ń bẹ̀? Kò sí ohun tó kàn. Ọba Ajidara ni yóò máa fi àwọn ọ̀tá wa dára tí ó pa wọ́n lẹ́kún. Ẹ rí bó ṣe ń mú omi jáde. Ẹ̀yin náà rí, ó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀mi náà ṣe rí tó ṣe yà mí lẹ́nu nù. Ó wá fa omi jáde láti inú igi. Ọba Ajidara Aseyi Wuu Olorun ọ̀gbàgbà tí gba láìlára. Ọba tí gba baálé ilé tọmọtọmọ. Òmìmì tí mímí wò. Bàbá mi àgbàlagbà tí ṣàyà gbangba yóò máa ṣe àlékún oore. Àní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbàgede àṣà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ibi ayé ń lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yèyé gbàgede àṣà TV. Òrèrè gbogbo ló máa ṣe wọ̀ sọ́ọ̀dẹ̀ wa. Lágbára lọ́wọ́ Elédùmarè, a ò ní ti lérù kúrò dé, a ò ní tòde rùkú wọlé. Lágbára Ọlọ́run, bí ilé bá ń jó, a ò ní sí nílé o. Bí ìjì bá ń jà, a ò ní sí lọ́nà o. Lágbára lọ́wọ́ Elédùmarè, bá ṣe ń lọ la máa bọ̀ láyọ̀. Àláwa yín la ó jọ ṣàmọ́dún. Bógo ṣe ń jẹ́ ti Elédùmarè. Àwa yín la ó jọ ṣàmọ́dún. Tá ò tún máa sọ wípé a dúpẹ́ arọ́dún tuntun ní ọdún 2024. Lágbára lọ́wọ́ Elédùmarè. Ọdún 2023 táwa wọnú ẹ̀ lóní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ yìí. Á sàn wá sówó. Á sàn wá sọ́mọ. Á sàn wá sóhun rere gbogbo. Á sàn wá sẹ́mi gígùn o. Àní àìkú tí í ṣe baálé ọrọ̀. Ohun rere gbogbo á ṣe wọ̀ sọ́ọ̀dẹ̀ wa. Àní ẹjẹ́ á gbé Elédùmarè ga, ọba ńlá tí fọba jẹ, torí pé Ọlọ́run lọ́ba alápàgbájí ajíà ẹ̀fúùfù tí ń milẹ̀ nítòjò tẹ̀ẹ̀rùn. Akọ̀mátìkà lẹ́yìn níhàn, adúrógbọ̀n lẹ́yìn aṣòótọ́. Ọba tí kì í gbọ́ tẹlẹ́gàn, kì í gbọ́ talábòsí. Ọlọ́run àwọn ọlọ́run ni. Ọba ńlá, ọba lẹ́yìn amẹ̀yìn, paríparí ọlá, òmìnira ọ̀rọ̀. Ọlọ́run àwọn ọlọ́run, ọba àwọn ọba ni. Ọlọ́run tó jẹ́ pé ó ti wà káyé ó tó wà. Òun ni yóò tún wà ńgbà táyé ò ní sí mọ́. Ọba tí ń jẹ́ bẹbẹ bí ọwọ́ aṣọ. Òun ló ní ká máa bẹ. Elédùmarè, ọba tí ó jẹ́ wípé àpèjúbà ni. Ọ̀bánilálejò wá ohun tó nílé máa jẹ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Àbẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń dára. Ọ̀nà àrà lómi ń gbà wọnú àgbọn. Ẹ̀rí ọ̀nà àrà tó mi ń gbà jáde lára igi yìí. Elédùmarè, kábíyèsí rẹ̀, bá mi máa gbé títóbi fọ́lọ́run ọba tó pọ̀ nípa àtàgbára. Ẹ gbé títóbi fónílé ọlá, Ọlọ́run ìyanu, ọba akíntóbi. Ẹ gbé títóbi fún ìjìnlẹ̀ ìfẹ́, Ọlọ́run ìgbàlà tiwa, ọ̀gbàgbà tí gba láìlára, aláàfin ọ̀run, agbóǹgbà orí. Bàbá mi àgbàlagbà, abàyà gbangba. Alánà tó mọ̀ ní. Ọlọ́la ọ̀túnla, oníjẹta ìjẹrin, ọba tó ní ìgbà, ọba tó ní ọjọ́, ọba tó ní wákàtí. Òun ló ní ìṣẹ́jú. Òun ló ní èémí wa tá a mí. Òun ló ní yóò pa wá lálẹ́. Òun náà ni yóò tún jí wa lójúmọmọ ńgbà tí ilẹ̀ bá mọ́ wípé ó yá ọmọ mi dìde, ilẹ̀ ti mọ́. Elédùmarè, ọba tó pọ̀ nípa àti gbogbo agbára ni. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ẹkùn ọkọ̀ Fáráò. Ọba tí tójú aláṣejù bomi gbóná. Òun ló mú gbogbo àwọn ọ̀tá wa, ló pa wọ́n lẹ́nu mọ́ ní ọdún 2022. Àbẹ́ẹ̀rí oníṣẹ́ àrà, oníṣẹ́ ìyanu. Ẹ̀rí bó ṣe gbọ̀nà àrà tó ṣe fa omi jáde láti inú igi. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Omi wá ń jáde lára igi ṣùrùṣù. Ọba tó jẹ́ pé yóò pàṣẹ ìrọ̀rùn, yóò pàṣẹ ìyanu. Àní fún èmi àtàwọn olólùfẹ́ mi. Fún